Aláròyé máa wí o. èyí ni díẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ní auxiliary ọ̀gá àwọn onímọ́tò lọ́yọ̀ọ́ ti pa. kì í ṣe ìròyìn mọ́ báyìí pé inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi nìbàdàn lálákòóso gbogbo awakọ̀ èrò nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan Alhaji Mukaila Lamidi ẹni tí gbogbo ayé mọ̀ sí auxiliary wà báyìí lẹ́yìn tí àwọn ọlọ́pàá abẹ́nú ìyẹn Department of State Services DSS ti lọ́ọ́ fi páńpẹ́ ọba gbé nílé rẹ̀ tó wà ládùúgbò Olódó nìbàdàn tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ́lá Hamzat sì ti pè lẹ́jọ́ sí kóòtù májísírèètì tó wà ní Ìyágànkù nìbàdàn fún ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn ìdígunjalè àtàwọn ìwà ọ̀daràn míì. ó sì di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2024 yìí kí ẹjọ́ ọ̀hún tó tún wáyé ní kóòtù lórí ọ̀rọ̀ auxiliary ṣùgbọ́n ojoojúmọ́ làwọn èèyàn rántí onírúurú ìwà ọ̀daràn tí wọ́n gbà pé ọkùnrin náà ti hù lára èyí tí àwọn ọlọ́pàá torí ẹ̀ gbé lọ sílé ẹjọ́. yàtọ̀ sí pé jagunjagun làlájì Lámìdí fúnra rẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra ẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa nígbà kan Aláròyé gbọ́ pé ó tún ní àwọn ikọ̀ afẹ̀míṣòfò tó máa ń rán láti lọ pa ẹnikẹ́ni tó bá fẹ́. àwọn ẹrú ikọ̀ ọ̀hún ni wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Kàbírù Ọlálékan ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Kòkòrò tó jẹ́ ọmọ abẹ́ ajìjàǹgbara Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho. ilé Sunday Ìgbòho tó wà ládùúgbò Sọ́kà nìbàdàn ni wọ́n lọ ká a mọ́ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 2022. ẹnìkan tó sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú òun ṣùgbọ́n tó ní ká forúkọ bo òun láṣìírí ròyìn pé ìgò làwọn ọmọ auxiliary fi gún Kòkòrò títí tó fi kú. wọ́n gé orí àti apá ẹ̀ kan lọ lẹ́yìn náà ni wọ́n gbé òkú rẹ̀ tí wọ́n sì lọ gbé jù sínú igbó níbìkan ládùúgbò Ìdí-Ayùnrẹ́ nìbàdàn. ìgò àti ìbọn ni wọ́n ní àwọn ọmọ ogun ọkùnrin ọ̀hún Ọ̀sìlá tí wọ́n tún ń pè ní Bàbá Rilwan fi ṣe odidi ọlọ́pàá 10 léṣe tán lọ́jọ́ 16 oṣù kìíní ọdún 2022. ẹ̀sùn ìwà ọ̀daràn ni wọ́n fi kan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀kan náà nígbà náà. ìwádìí ẹ̀sùn ọ̀hún làwọn agbófinró ń ṣe lọ́wọ́ tí wọ́n fi lọ sílé ìtura rẹ̀ Diamond Hotel tó wà l'Alákíá nìbàdàn láti mú àwọn tí wọ́n fẹ̀sùn ìwà ọ̀daràn ọ̀hún kàn. ṣùgbọ́n níṣe lọ̀gá wọn pàṣẹ fún wọn ó ní bí ọlọ́pàá kankan bá gbìyànjú láti mú ẹnikẹ́ni nílé ìtura náà níṣe ni kí wọ́n yìnbọn pa á dànù. òun làwọn ẹrú ikú bá ya lu àwọn agbófinró tìbọntìbọn pẹ̀lú onírúurú ohun ìjà olóró lọ́jọ́ náà. bó sì tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tí wọ́n rí pa nínú ìjà náà ní ìbámu pẹ̀lú àṣẹ ti Ọ̀sìlà síbẹ̀ àwọn agbófinró ọ̀hún kò farare lọ wọn kò délé wí bẹ́ẹ̀ ni wọn kò débi iṣẹ́ ròyìn. ìdí ni pé 10 nínú wọn ló farapa tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ilé ìwòsàn ni gbogbo wọn ti ròyìn bí ojú ogun ṣe rí fún ọ̀gá wọn tó rán wọn lọ. àwọn oníṣẹ́ ikú rẹ̀ yìí náà la gbọ́ pé wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Hafiz Agate lásìkò tí wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n ń pè ní Federal Boys nígboro Ìbàdàn lọ́jọ́ 11 oṣù kejì ọdún 2022. àwọn ọmọ ogun rẹ̀ yìí náà ni wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Ṣẹ́gun àtàwọn 2 míì nígbà tí wọ́n kọlu àwọn ará àdúgbò Àlíwò nígboro Ìbàdàn pẹ̀lú ìbọn àtàwọn nǹkan ìjà olóró míì lọ́jọ́ kan báyìí nínú oṣù kẹta ọdún 2022. nínú gbogbo ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tí àwọn èèyàn gbàgbọ́ pé ó lọ́wọ́ ọ̀gá àwọn onímọ́tò yìí nínú àrà ọ̀tọ̀ ní tọjọ́ 16 oṣù kẹfà ọdún 2021 nítorí auxiliary fúnra rẹ̀ ló léwájú àwọn ọmọ ogun rẹ̀ lọ sílé ìtajà ńlá kan nítòsí Bàbá Onílù ládùúgbò Ìwó Road nìbàdàn tí wọ́n fi pa ọkùnrin ẹni ọdún 37 kan Ramon Azeez ẹni tó ti kẹ́kọ̀ọ́ jáde ní fásitì aládàáni Lead City University nípakúpa. gẹ́gẹ́ bá Aláròyé ṣe gbọ́ nígbà tí àwọn ẹrú ikú ń finá mọ́ wọn lọ́wọ́ ládùúgbò Ìwó Road lọ́jọ́ náà níṣe làwọn olùgbé àdúgbò ọ̀hún sáré tilẹ̀kùn mọ́rí tí àwọn òǹtajà àti ẹni gbogbo tó wà ládùúgbò náà sá àsálà fún ẹ̀mí wọn. auxiliary fúnra rẹ̀ ló kó àwọn ìránṣẹ́ ikú ẹ̀ lẹ́yìn tó sì pàṣẹ fún wọn pé ó yá ẹ pa á tí wọ́n fi pa ọkùnrin náà bí ẹni pẹran lẹ́yìn tí wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́.
nírọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2022 ọ̀hún làwọn ọlọ́pàá mú ọ̀gá àwọn onímọ́tò tẹ́lẹ̀ rí yìí nílé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé kí wọ́n tó padà gba béèlì ẹ̀ nítorí òṣìṣẹ́ gómìnà ló jẹ́. òun ni mákindé fi ṣe alága ìgbìmọ̀ tó ń darí àwọn awakọ̀ èrò nípìnlẹ̀ ọ̀hún lásìkò náà. ṣùgbọ́n lọ́jọ́ kẹta rẹ̀ tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún náà ní cp adébọ̀wálé williams tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà náà padà gbé e lọ sí kóòtù láti jẹ́jọ́ àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn án níwájú adájọ́. ọ̀kan nínú àwọn ẹ̀sùn ọ̀hún ni pé lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún 2022 òun pẹ̀lú àwọn afurasí ọ̀daràn kan jọ gbìmọ̀ pọ̀ láti ba dúkìá onídúkìá jẹ́ ládùúgbò kan tí wọ́n ń pè ní igbó ọ̀rà níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ìbàdàn. títí tá a fi parí àkójọ ìròyìn yìí ló sì ń jẹ́jọ́ ọ̀hún lọ́wọ́ ní kóòtù. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣàfihàn alhaji lamidi fáwọn oníròyìn gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn. bẹ́ẹ̀ làwọn SARS ìpínlẹ̀ èkó ìyẹn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìdigunjalè nígbà náà lọ́hùn-ún ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn nígbà tí wọ́n fẹ̀sùn kàn pé ó máa ń kó àwọn ìbọn ńláńlá kiri láì ní ìwé àṣẹ ìjọba lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀. èyí kọ́ nígbà àkọ́kọ́ tí auxiliary yóò jẹ́jọ́ ìpànìyàn àti onírúurú ìwà ọ̀daràn ní kóòtù. lọ́jọ́ ajé monday ọjọ́ 18 oṣù keje ọdún 2016 lónídàájọ́ ẹni ẹ̀sán ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀yọ́ sọ sẹ́wọ̀n ọdún 6 nígbà tí wọ́n gbé òun àti 4 nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ sí kóòtù fún ẹ̀sùn ìpànìyàn. ọ̀làwálé àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv. faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.